bí tí mo fẹ́ ká sọ̀rọ̀ gangan láṣẹdé. Bùkúnmi sórí John dúró lọ mo ní òkun kan tí mo lè fún ẹ sórí kíní tán wò yìí ẹ jẹ́ sí ní o pẹ̀lú nǹkan tí dókítà yẹn sọ tí bá dẹ̀ fún ẹ lóògùn tí mo fẹ́ fún ẹ á fò dànù lẹ́ẹ̀kan náà ni ṣó ti gbọ́ ọmọ ẹkún medical student ni mí mo dẹ̀ lè fún ẹ ní authority lórí nǹkan tó máa lò John dúró lọ dáadé àti mọ́mí ò gbọ́dọ̀ kọ. ṣé o mọ nǹkan tó ń sọ ṣá o fẹ́ fún mi lóògùn lọ àbí o fẹ́ báyé mi jẹ́ wo kò lè ṣeéṣe fún ẹ o lè báyé mi jẹ́ kémi wá gbóògùn lò tán lọ́wọ́ àbí kó wá dojú alẹ́ tèmi kí n rẹ́dì kí n ti fẹ́ máa bímọ kó wá sọ fún mi pé oògùn òṣì kan tí mo lò ó ti bà lé ọmọ mi jẹ́ kò jọ́ ò lè báyé mi jẹ́. Not reachable. Not reachable again. Wo má bínú má jẹ́ ká fìjà parí kíni náà mo mọ nǹkan tó ń ṣe ẹ̀rù ló ń bà ẹ́ sórí oògùn tí mo fẹ́ fún ẹ kò ní ní ẹ lára kò lè ṣe nǹkan burúkú fún ẹ. bí ẹ máa pè mọ́ mi. Hello mọ́mí mo tún ti dá iná bẹ̀ not reachable ló ń sọ fún mi o. Okay mọ́mí okay ma. Ó dàárọ̀ ma. Bùkúnmi irú rìn wo lọmọ yìí rìn torí Ọlọ́run. Máa wò fún medical student ni mi a máa ń fáwọn ológun ni ṣùgbọ́n a kì í fẹ́ encourage abortion bá a ṣe jẹ́ kí gbogbo èèyàn mọ̀ pa ẹ̀. But èmi tí mò ń sọ fún ẹ mo ní authority láti sọ fún ẹ torí pé medical student ni mí o ò ní problem jọ torí ọlọ́mọ àti fún mi àti dáàdì gbọ́ àbí kí ló ń ṣe báyìí fún un. kì í ṣe pé kó dáyàn la kó wá ní pé oògùn kan tó fún mi lò ló bà hump mi jẹ́ o. má ṣe lògùn má mọ̀ òun wá ṣe ní kọ̀ọ̀rọ̀ ṣe wá dàápọ̀n ọ̀rọ̀ ìkọ̀kọ̀ ní gbagba ló ń bọ̀ o àbámọ̀ àbá ti ṣe o a ti ṣe tán ó dàápọ̀n. Bùkúnmi níbo ló lọ? Ha! Ẹ̀jẹ̀ rẹ̀ Bùkúnmi níbo ló ti ń bọ̀? Bùkúnmi níbo ló lọ? Bùkúnmi níbo ló wà látànà? Ṣé sanwó? Bọ̀sùn wò sọ̀rọ̀. Bọ̀sùn lọ́yà kí ló wá fa gbogbo ilé kí ló fa gbogbo ilé ológun Bùkúnmi ológun Bùkúnmi hello mọ́mì àbámọ̀ àbá ti ṣe o a ti ṣe tán dàápọ̀n. Bùkúnmi. ẹ jọ̀ọ́ torí Ọlọ́run mo ní mo fẹ́ mọ ibi tí wọ́n ti ra oògùn yẹn. àwa náà gbìyànjú láti mọ ibi tí wọ́n ti ra oògùn bẹ́ẹ̀ tún tí ọmọkùnrin yìí sọ fún wa ni pé òun ò rà ní ṣọ́ọ̀bù kankan ipò òun gbà lọ́wọ́ ọ̀rẹ́ òun kan ni a dẹ̀ ti wá ọ̀rẹ́ yẹn lọ sílé ohun tí a discover ni pé ọ̀rẹ́ yẹn ti sá lọ so kò sí ní tá a lè ṣe lẹ́yìn yẹn. ok òun náà ló máa forí fa nìyẹn. ẹ jẹ́ kó lọ mú wa fún mi. kí wọ́n lọ mú wa. ògbóró nǹkan báyìí a gbọ́dọ̀ mú kúrò láàrin àwùjọ kò ní ṣe tó ṣe. How are you? ṣe é sàn.
àbíṣẹ́ sọ́kọ́ nìyí. This is very unfortunate. Ìyẹn ni pé bí wà àti Bọ̀sùn ṣe ń ṣe wọléwọ̀de ìwà burúkú báyìí wà lọ́wọ́ ẹ̀. Ó ṣèṣì wà á ṣèṣì dẹ́wọ̀n. Ó ṣèṣì. I am sorry for you. Dìlọ. Ọ̀gá. Ṣé ẹ mọ̀ dáadáa tó bá yẹn ni? Ọmọ tí mo mọ̀ dáadáa ni. Ọ̀rẹ́ ọmọ mi ni. Ó ga gan-an. Nígbà tí ọ̀rọ̀ rí báyìí, ṣé kìí ṣe pa máa ṣe ó dọ̀ nípa ọ̀rọ̀ kóòtù ń sìn báyìí? IPO. Sà. Ní àárọ̀ ọ̀la. Ẹ charge kéèsì sí kóòtù. Bẹ́ẹ̀ ni mo sọ. Ẹni. Ṣé pé torí pé mo mọ̀ rí? Mo gbọ́dọ̀ ṣiṣẹ́ mi. Ṣé rí ìpinnu tèmi lẹ́nu iṣẹ́ tí mo gbà yìí ni pé mo láti ṣe òdodo. Bọ́ọ̀yì ti hùwà ọ̀daràn ó dẹ̀ láti fojú balẹ̀ ẹjọ́. Èmi ò láì kíyàn máa fi gbákanbọ̀kan nù. Mi nítorí pé mo mọmọ eré kó hùwà ọ̀daràn ká wá fọwọ́ pa lórí. Ọlọ́run ò fẹ́. Ẹ charge kéèsì, ẹ charge sí court. Ẹ̀yin náà lẹ́ni final say lórí ọ̀rọ̀. We are going to court. To court? Yes. Dìlọ. Bọ́dà sà. Ẹ jẹ́ má fi falẹ̀ o. Rárá. Màá sọ fún ọ̀gá mi tí wọ́n bá ti dé. Ẹ sọ fún ọ̀gá yín. Ẹ sọ fún ọ̀gá yín. Obi, etí ẹ̀ mélòó? Ṣé o létí tó fi ń gbọ́rọ̀? Àwọn òbí ẹ̀ ń bọ̀ ń bí nírọ̀lẹ́ òní. Tètè yá sọ fún wọn kí wọ́n arrange lọ́ọ̀yà fún ẹ. Ṣé o rí ẹni tẹ̀mí wò tó ń lọ ẹ̀? Kì í gbọ́ kí gbà ni o. Ọ̀nà ẹ̀ sì jì lórí ẹ̀rọ ẹjọ́ yìí. Ìwọ̀n bá gbìyànjú tiwa láti ṣe mú gẹ́gẹ́ bí ọlọ́pàá. Ó ti gbọ́? Dá padà sí Musẹ́. Kí ni mo fẹ́ ṣe? Ṣorí burúkú nítorí wọn ní bẹ́ẹ̀ ìdẹ́bẹ̀ ẹ̀yà tìjà kọ́ gbogbo ohun tí Olódùmarè ti ṣe ń dáadáa fún yín kò ní bàjẹ́ lójú ẹ̀mí. Àmín o, àmín. Ńṣe ni màá fẹ́ kẹ́ ẹ gbọ́ ohun ẹ̀bẹ̀ wa kẹ́ ẹ fi èdènú ọmọ ọba kì í jagun bí ẹrú ẹ má jà jagun bẹ́ẹ̀ ẹ ti gbọ́ ẹ ṣàánú wa. Báwo lẹ ń ṣe jẹ́ sí ọmọ náà? Ẹ ṣoríire orúkọ tèmi ni Johnson Ìrókò Dúrójayé Òdùdú Gbẹrẹdù Ẹbọra Òwú. Ẹ wo mi èmi mo bí ọmọ tó ṣàṣemáṣe a sì ń tẹ̀ka tó fọ ajá la ṣe wá báyé ta wá bẹ̀bẹ̀. Ẹ wo ọmọ tá à ń wí ní kòkó tá a ti bí báyìí nìyá ẹ̀ ti kú. Èmi ni mò ń dágbé tí mò ń dáfa àwọn mọ̀lẹ́bí kọ̀ọ̀kan wọ́n kàn ṣèrànlọ́wọ́ ni nígbà mo wá rí i pé gbogbo nǹkan lọ tínrín ni mo fà bẹ́kúta lẹ̀ tí mo gbalẹ̀ Haúsá lọ nìyẹn. Bẹ́ẹ̀ni. Mọ̀lẹ́bí ìyá mọ̀lẹ́bí tèmi àwọn ni wọ́n tọ́ dàgbà nítorí náà ẹ má bínú ẹ fi yèdè nù àní rí wàhálà. Àmín. Báwo làwọn ṣe jẹ́? Ẹ ṣe sà ojú òní tì mí sà ṣe rí èmi ẹ̀gbọ́n ìyá ìlèmí jẹ́ àti pínísí báyìí mo sì ti gbọ́ ọmọ náà ńgbà tí ìyá ẹ̀ ti kú. Ẹ wo onídàrúkẹ́ lèmi ò bẹ́ ṣe ń wò mí yìí o bí mo ṣe máa ń rìnrìn àjò tí mò ń dé tí má sì ti dé báyìí ni mo máa ń béèrè lọ́wọ́ àwọn ọmọ òun pé ṣé kò sí nǹkan kan o. Amòfin irú ọ̀rọ̀ tá à ń sọ yìí kò yẹ kí ìyá ọmọ yìí káwọn tó wà lórí ìjókòó ká máa sọ̀rọ̀ ẹ̀ nǹkan ọ̀fọ̀ ni. Ṣé ẹ fẹ́ kọ́ mi bó ṣe máa ṣe inú ilé mi sí wọn? Ẹ ká máa sọ̀rọ̀ ọ̀fọ̀ ká máa tún fọ́ lójú wọn ni ọ̀rọ̀ ọ̀fọ̀ la wá sọ yìí. Kí ló tí ẹ rán nǹkan tí ẹ bá wá síbí báyìí? Èmi ò ń ṣe nǹkan tèmi bẹ́ẹ̀. Wò èmi ò kì í fi igbá kan bọ̀ kan nínú bí ọ̀rọ̀ bá ṣe rí òun la ṣe máa sọ. Kí ni ọ̀rọ̀ ṣe máa kún èèyàn tẹ máa ní pé ẹ fẹ́ máa fá orí lẹ́yìn olórí kí lè tí ò ní gbọ́n pa ẹ̀ ń tẹ bá wá ní kẹ́ sọ o. Ẹ má bínú sà. Dàrúkẹ́ tẹ̀yìn ń tà yẹn ni ò jẹ́ kẹ́ ẹ ráyè mójútó ọmọ tí wọ́n fi sọ́dọ̀ yín báyìí. Ó ti o ẹ wo bí mo ṣe ń bọ̀rọ̀ náà bọ̀
ṣe rí tí n bá ti délé báyìí gbogbo wọn ni mo máa ń pè jọ pé kí ló dé o kí ló ṣẹlẹ̀ o, wọn á ní ò sí nǹkan kan. Ẹ dákun ẹ wò mo wá fi ọlọ́jọ́ òní mo fi ń bẹ̀ yín ní rí kò òjijì mọ́ ẹ ṣàánú ẹ dákun. kí ni nǹkan tí ẹ fẹ́ kí n ṣe fún yín báyìí? gbogbo àkíyèsí tí mò ń pa àkíyèsí yín sí tí mò ń ṣe àtótónu tèmi yé mi ó lè má yé yín. ẹ wo ọmọ tiwa yìí tó wà ní àhámọ́ yìí pẹ̀lú ọmọ tí ọkùnrin tó wà lórí ìjókòó yìí wọ́n ti jọ ń bọ̀ láti iléèwé pẹ̀lú ọ̀rẹ́ ṣíṣe ọjọ́ pẹ́. bẹ́ẹ̀ ni